àtòsó àtàjẹ́ oríṣiríṣi nǹkan mo gbọ́ mo ní bàbá mi làtàwùjá sí ọba tó ní mímọ̀ pé bàbá mi bàbá tó jókòó yìí nígbà tí mò ń gbé ní Òṣogbo ń bẹ ọlọ́run ọba tó ní mímọ̀ pé èso tí mo lè fà tí bàbá ní tó ti tí bá yọdé lórúkọ wa ó ti di sú ọkọ kẹrẹ fà ọmọ mi ní èso tí ó ṣẹlẹ̀ bí mo bá jẹ̀bi màá jàre lọ́dọ̀ bàbá nígbà tí wọlé pé bàbá ìjà tí mo jà yẹn mo jẹ̀bi màá jàre ẹ̀mí yóò kún bàbá ẹ̀mí yóò kún ẹ̀ ní parẹ́ láéláé oríṣiríṣi ọ̀rọ̀ mo gbọ́ mo ní màá dọ́dọ̀ bàbá mi màá sọ fún wọn ọba everybody ní ẹ̀sọ́ ọmọ olóṣèlú ẹ̀sọ́ ọmọ olóṣèlú ọba olóṣèlú àti PDP o àti àkọọdù ni o àti APC ọba gbogbo wọn làtàwọn jajẹ gbogbo àwọn tó bá sọ fún ọba bàbá ò sílẹ̀gbẹ̀ẹ́ ní kankan bó bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ bá bímọ mẹ́wàá ìyẹn àwọn bàbá ní èèyàn fẹ́ràn kanjú kan lọ èyí tẹ̀ bá fẹ́ràn inú ìsàlẹ̀ dodo ní ọwà kò sí sọ síta ṣùgbọ́n wípé bàbá àtàwọ̀jà sọ̀pọ̀tì èmi mọ̀ lọ́kàn mi pé bàbá everybody ni bàbá àtàwọ̀jà jẹ́ ẹ̀mí síta bẹ́ẹ̀ ni bá wọlé dé lọ́la àtàwọ̀jà lọ báyìí torí pé ayé la wà yìí òbírí ni tẹ́yà bá sọ pé bàbá Tinubu ṣe president Nàìjíríà ayé pọ̀sẹ́ntì ò ní jiyàn bàbá mi kò sí ẹ̀dá tí ò ní jiyàn ṣùgbọ́n gbà tó lọ́run lásìkò tó fún ó débẹ̀ yóò sì lọ́dún mẹ́jọ bàbá ìgbà tó lọ́jọ́ èdè torí pé ọmọ ẹni ò ní sèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsì ní ọmọ ẹlòmíì bàbá mi ẹ kún lẹ́mi gan ẹ ní parẹ́ láéláé ẹ ní jábọ́ láéláé àlùbáríkà fẹ́tẹ̀ ní sí mi tí ọba tó ní mí dé mọ̀ pé ní ẹnu ẹ̀ mo máa sọ pé àtàwùjá bàbá mi ni wàláì mo fi Ọlọ́run nígbà tí wọ́n gbéwèé dé lóru láti Bẹ̀nẹ̀ bàbá tó gbé ìwé yẹn wá orílẹ̀ kẹta ni ọba náà ó gbé ìwé lọ́rọ̀ bàbá ó ní bàbá àtàwùjá yẹn ó ló nífẹ̀ẹ́ mi tán ó ló ń dọ́rọ̀ bàbá láago méjì òru ó ní bàbá mú bá rò pé gbé wá lọ sọ fún pírẹsidẹ̀ntì Bẹ̀nẹ̀ pé ọmọ mi ni mo sáìn fún lọ fi hàn Buhari pé èmi àtàwùjá sáìn pé ọmọ mi ni gbowó wọn gbọdọ̀ gbé láti láti Bẹ̀nẹ̀ àwọn ọba kẹsà bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹni mo fi sọ ọba kan bẹ́ẹ̀ nù lùmí tó sáájú ò lè sáìn tọ́jú ọba tó súnmọ́ mi kò sáìn ìwé yẹn onílé kẹta tó lọ jẹ́ bí ọba yẹn Ogun ó ní àtàwùjá tọ́ ọba òwe yẹn ọdẹ́rù gbà wọn ó láago méjì òru ló ń kẹ́kẹ́ ti bàbá ó ní bàbá ní tàlẹ́ ní wọ́n sọ pé orílẹ̀ kékeré fẹ́ wọ́n sọ pé president Bẹ̀nẹ̀ ní àwọn nídìí ọba aládé tó jẹ́ ọba tó lóko Ogun 20 tí ó sọ tí ọwọ́ sì wé fún ọgbọ́dọ̀ pé Sunday Igboho fún Buhari ó ní àwọn ọba gbogbo ọba Ogun àwọn ọba alákẹ́ wọn sáìn Àwùjalẹ̀ sáìn ó ní wọn pé àwọn tó nídìí àwọn ọba nísàlẹ̀ wa ń bí ó ló kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá àtàwùjá rẹ̀ ó ló believe ó ní mo sì kẹlẹ̀ fún bàbá yẹn tó ní olóòtú bàbá gba bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ rò fún mi wá bàbá tó kọ fún nèmú ẹ̀ síbẹ̀ pé mi àtàwùjá ẹ̀ rìkọ́ọ̀dù mi mo sáìn wípé ọmọ mi ní Igboho ẹ lọ fi yẹn Buhari wọn rò Buhari. èmi yóò kún gẹ̀ẹ́dẹ́ parí láíláí ó fi bàbá wa àtàwùjá ó fi kí gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀ṣun mo dẹ̀ fi ń dá gbogbo àwọn tí sọ̀rọ̀ wọ́n pè mí pé bàbá ń ṣáìdì ẹnìkan bàbá ò ṣe táwọn onírọ̀ ni èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ọba tó jókòó yìí ọba Tinubu ni bàbá Tinubu làtàwùjá kò sì ní fẹ́ kí Tinubu ṣubú gbogbo àdúrà rẹ̀ Tinubu ṣẹlẹ̀ kejì ọba tó ní mímọ̀ bẹ́ẹ̀ torí pé aládùúrà ni bàbá afáàlà ni bàbá gbogbo àti bá dé lóru pé bàbá mo ti fa yíwọ́ bàbá òyìnbó kẹrẹ balẹ̀ sátẹ̀wọ́ ẹ̀ ṣe ṣàdúrà fún yóò sì ní bẹ́ẹ̀ àdúrà tí gbogbo ayé ń ṣe fún yín àtúnṣe àtàjẹ́ yóò mọ̀ gbà lórí yìí àṣẹ ẹ̀ ní ṣiṣẹ́ láéláé ẹ̀rù mi ọgbà àdúrà bàbá ọmọ sí bàbá rẹ̀ ọmọ tó bá fẹ́ pẹ́ láyé á ní bàbá mi Ọlọ́run jẹ́ rí pẹ́ bàbá Ọlọ́run jẹ́ rí pẹ́ kò sí gangan tí mo fẹ́ fi ṣàdúrà fún torí pé owó ọba owó ni ọba ọlá ni ọba yìí ni ọba gbogbo tí bẹ́ẹ̀ ohun tó wá kù fún àwa ọmọ ọlá làwa àwa mo sọ pé bàbá wa Ọlọ́run jẹ́ rí pẹ́ torí pàwọn náà fẹ́ pẹ́ mo dúpẹ́ kábíyèsí.
sọ yẹn bẹ́ẹ̀ náà lòkìkí kàn káàkiri ọba sẹ̀lẹ́ni ọba gbẹrúgbù ni ọba ìgbódẹ́sì kásìlọ́lọ́ ẹsẹ̀ kábíyèsí. ní Sunday ti Sunday mi náà sọ ibi ìsọpọ̀ olóṣèlú kan ọba kábíyèsí o bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ọba Tinubu kábíyèsí o sọ̀rọ̀ ó sì náà pa tí Sunday ti kó lórí ọ̀rọ̀ yọ wá tó pé ní àgọ́dọ̀ yẹ kó jábọ́ oṣù ní jábọ́ ó jábọ́ tì lọ́ba fọwọ́ kan àdáyọ̀ lọ ìgbà bá ń ka èèyàn méjì tí ó wà lẹ́yìn Sunday ìbò ìyẹn àtọ́jà gbogbo asọ́pọ̀ pàtó sọ gbangba rẹ̀ nígbà táwọn ọmọ rẹ̀ wá tó ní gbogbo wọn mọ̀ pé bí ẹ bá ń lọ lèmi jímọ̀ lọ. káàbíyèsí o yóò ṣokò oṣù ní padà lẹ́yìn mi. káàbíyèsí o àwọn abala tí a máa ń gbé bákan ẹ̀ lè gbọ́rọ̀ ọjà lóṣogbo àwọn ọlọ́mọ ọba àwọn ni wọ́n ń jagídí ẹnìkan ní ìjọba lásìkò kan bẹ́ẹ̀ni ẹ tí ọba kó ṣe sùúrù ni bẹ́ẹ̀ni bàbá wo eléjìgbò ní tí ó ti pàdọ́rọ̀ ọdún lè ṣe 90 years yọ́lọ kọlọkọlọ nílọ níbọ̀ níbọ̀ bàbá tó ń fà ìsìnkú káàbíyèsí ó ti yẹ kí Sunday òkúlógún wá ẹyẹlé ìrẹ́ ní gbé yìí fún kábíyèsí nínú ilé tí ń gbé kábíyèsí wọ́n kò sí méjì rẹ̀ ní ẹyẹ kábíyèsí nínú gbogbo ẹyẹ onìkan lẹ́yẹ tí wọ́n bí méjì kábíyèsí o. Ajásí ẹnìkan àwa dúró nínú orílẹ̀-èdè yẹn náà àwa lóhùn ní fàdúrà lọ́wọ́ èdè gan kò yẹ láti mọ ẹgbẹ́ orílẹ̀-èdè yẹn. ó ti kó orílẹ̀ tó ń dé bá mi lọ́wọ́ àwọn ènìyàn tó ń lò ní náà ẹni mọ̀ pọ̀ ọdún pọ̀ nígbà tí wàá ṣe yìí Òṣogbo àṣẹ méjì Tinubu ní lánàá náà nínú bàbá mọ̀ dáadáa bàbá ẹsẹ̀ kábíyèsí olóṣèlú kankan sí o. kábíyèsí o. tó bàbá Yorùbá lónìí tọ́lọ́ ní àwọn olóṣèlú o. bẹ́ẹ̀ kábíyèsí o. mo sọ bí dókítà àná àwọn Haúsá ló wá jọba mo ní kí Sunday ọlọ́jà káwa Yorùbá dá dúró ní ìkó lórí. Yorùbá dá dúró náà wá máa jẹ́ ọba federal capital. kábíyèsí o. ọba federal capital. kábíyèsí o. ṣé kò ṣe ṣá. ó lè ṣe. ó lè ṣe bàbá ó ti rí bẹ́ẹ̀. adẹ́rìn kí kò. orí kí ni bàbá mi dùn ún lọ́sọ̀ tí yóò lọ sí. Bọ́ọ̀lì mímọ̀ wọ́n á jẹ́ kí wọ́n mọ àwọn náà ọ̀dọ̀ owó ẹ̀ má jà fọwọ́ rẹ̀ rẹ̀ mú ọlọ́wọ́ fi ṣẹ̀kọ́. àṣẹ bàbá ṣe máa ń gbé ọ. Koiki Media bring you the closer to your doorstep. Wow.
to your doorstep. Ìlú Òṣogbo la wà báyìí nípínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní ẹkùn Bororo ẹkùn ọkọ̀ Mìtíálà. Koiki Media bring you the reporter to your doorstep. Ìlú Òṣogbo la wà báyìí nípínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú bàbá wa Sunday ọmọ Adéyẹmọ. Ìyá mi mo kí yín púpọ̀ ẹ káàsán. Bó lẹ ṣe inú yín ṣe dùn tó ń gbà tí ẹ rí bàbá wa Sunday ọmọ Adéyẹmọ. Ìyá mi kí lẹ fẹ́ kí bàbá wa olóyè Sunday ṣe fún yín. Ẹ bá sọ fún bàbá Ìgbòho sọ fún rẹ̀ bàbá yẹn ò ní kú. Àmín. Bẹ́ẹ̀ ni kò ní bọ́ sọ́wọ́. Àṣẹ. A máa rí iṣẹ́ àjèrè ọmọ ẹ̀. Àṣẹ wa. Èmi náà jèrè tèmi. Àṣẹ. A máa rí iṣẹ́ bàbá jù ṣe. Àṣẹ wa. Ọmọ ẹ̀yìn ni ò ní jábọ̀. Àṣẹ wa. Bàbá yẹn bàbá mi. Ìyá mi mo kí yín bẹ́ẹ̀ Koiki Media bring you the reporter to your doorstep. Ìlú Òṣogbo la wà báyìí nípínlẹ̀ Ọ̀ṣun níbi tí bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà tó wá fi ìwé kò lọ́lẹ̀ nínú àwọn ọ̀yà wa ń dùn nínú àwọn omidan ìlú ń dùn. Ọmọ ọ̀gá ni o, ọmọ rẹ̀ ṣe o. Ìgbòho ṣe pọ̀ tó ní ìgbà. Ìtàwọn bàbá ní lọ́dẹ̀ fún ọ bàbá. Kò dé fún ọ ní nǹkan ni. Ó ń bọ̀ wá. Àwọn sọ́kọ̀ báyìí. Ìgbòho Òòṣà. Ìlú Òṣogbo la wà báyìí níbi tí gbogbo ọ̀tọ̀kùnlú àwọn èèyàn lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà lárúgbà àti lómidan tínú wọn sì ń dùn nígbà tí wọ́n rí bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ nílùú Ìgbòho ní Ògbómọ̀ṣọ́ tó ṣe ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú àwọn ọ̀yà wa. Àmì àṣẹ. Òṣogbo. Ìlú Òṣogbo la wà báyìí nípínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ ní ààfin bàbá wa kábíyèsí. Koiki Media bring you the reporter to your doorstep. Iba
ọmọdé ọmọ. Ẹni pé inú àwọn ìyá wa lọ́kùnrin àti lóbìnrin inú wọn dùn pẹ̀lú bàbá wa Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àwọn ìyá lọ́jà, àwọn ìyá alájẹ, gbogbo wọn nínú wọn dùn pẹ̀lú pé bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà wọ́n wọ ìpínlẹ̀ Ọ̀ṣun láàfin bàbá wa Òṣogbo ti ìlú Àró. Bẹ́ẹ̀ ni ààfin náà lẹ́ ń wò yìí. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò ilẹ̀ Kóòtù Òjíire. Koiki Media bringing the work to your doorstep. Bàbá wa Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní wọ́n balẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí tí ń ṣe ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí. Koiki Media bringing the work to your doorstep. ọ̀nà bíi méjì ló gba palace yìí ọ̀nà níbi ọ̀dà ọlọ́gbà so àìwá bára ìgbà rẹ̀ níbi
systematic school. Àbáwọn ti wọlé o. Koiki Media bringing the work closer to your doorstep. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò. Bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà wọ́n wà pẹ̀lú bàbá kábíyèsí nínú ilé tó ń sọ̀rọ̀ kọ̀ọ̀kan tí gbogbo wa mọ̀ tó jẹ́ pé bó ṣe máa ń rí náà nìyẹn bó sì ṣe yẹ kó rí náà nìyẹn bàbá àtọmọ wọ́n jọ sọ̀rọ̀ lẹ́yìn náà bàbá wa wọ́n á jáde sí gbogbo àwa ọ̀tọ̀kùlú ènìyàn tí gbogbo àti á sì máa rí. Bàbá wa kábíyèsí inú bàbá nínú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun báyìí tó ń lọ báyìí. Ìpínlẹ̀ Ọ̀ṣun náà la wà báyìí bá wa gbé fọwọ́ lé share button àti wọ́n share program yìí bá wa share rẹ̀. Òní ni ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún 2026 tá a wà nínú rẹ̀ tí bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà tí wọ́n balẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti wá lọ́ńṣì ọgbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì pa ọwọ́ bàbá wa tí wọ́n jẹ́ Àwọ̀rò àwọn ni wọ́n jẹ́ kọ̀mándà ní ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá. Fún àǹfààní àwa tí a ṣe ń darapọ̀ mọ́ ètò yìí ìpínlẹ̀ Ọ̀ṣun náà la wà lọ́wọ́ báyìí pẹ̀lú bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ ọmọ aládìgún ọmọ ládéládéládé adé aládìgún àgbàfálà bàbá náà ní ìyàwó yìí iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep. Ó kí gbogbo olólùfẹ́ wa tí a darapọ̀ mọ́ ètò yìí lọ́jọ́ tòní. Bákan náà ó fi àkókò yìí sọ fún gbogbo àwa tí a jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun jákèjádò àgbáláyé wípé bàbá wa tí a mọ̀ sí Àwọ̀rò àwọn ni kọ̀mándà gbogbo pátápátá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tí bàbá wa olóyè Sunday Ìgbòho bọ̀ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun olùdáwálé àwọn wá pẹ̀lú alátìlẹ́yìn onígbọ̀wọ́ agbẹnusọ tí a mọ̀ sí Koiki Media. Gẹ́gẹ́ bí mo ti ń sọ fún wa lọ ọ̀gá wa Ọláyọ̀mí Koiki àwọn náà wà pẹ̀lú bàbá olóyè Sunday àwọn náà ní owó pẹ̀lú ìyá wa tí a lè ṣe ìyá òòṣà tí kò dáhùn sí ìyàjagun àwọn náà ní pẹ̀lú gbogbo àwọn ẹ̀rọ wa bàbá wa Sunday wọ́n jẹ́
they are bringing the represent your question. Bàbá wọ́n ń ké ọmọ náà ń ké bàbá òun tí ẹ̀ wò yìí tí bàbá wa olóyè Sunday tó ń dì mọ́ àwọn bàbá wọn.
Ọ̀ṣun àwọn náà lẹ́wọ̀ yìí bàbá wa Àwọ́rò ni wọ́n jẹ́ kọ̀mọ́ndà gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun nípìnlẹ̀ Ọ̀ṣun security network tí wọ́n ṣe tí wọ́n yẹ bàbá wa olóyè Sunday Ọ̀màníyẹmọ tí wọ́n yẹ ọwọ́ wọn sókè lónìí ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún 2026 tàbí níbẹ̀ yìí nílùú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn náà ní ìyàwó yìí. Security network náà lè wò yìí ẹni tí gbogbo wa mọ̀ sí Àwọ́rò lónìí ní ṣe ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún 2026 náà ni bàbá wa olóyè Ìjàsọ́lá ní ọwọ́ sókè gẹ́gẹ́ bí kọ̀mándà ìwé security network ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
Koiki Media Congregate wa pèsè àti your destiny. Bàbá kábíyèsí náà ni wọ́n ti wọlé. Ọba tó ń gbé ìgbẹ́rí kò ní mú ikú bẹ̀rẹ̀ ọlọ́ba tó ní tó ti gbé ìgbẹ́rí gbogbo ọ̀tá lóríṣiríṣi lápọ̀ mọ́ oríjọ́ ìjọba bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe gbẹ̀rẹ̀ yóò wà bẹ́ẹ̀ náà ni ọba everybody ní bàbá